ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò gùn wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas apàtẹ ìtàn mọ́kúta. Èèyàn tó bá mojú ògún ní dàbí nírè kì í ṣàmọ̀ríwọ́. Ká sọ̀tàn tó kún kẹ́kẹ́ láì sáyọ̀ kúrò. Olùkọ́ àgbà lónìí yẹn. Gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ yìí lókè òkun ni wọ́n ń kan sára sí fún iṣẹ́ ọpọlọ pẹ̀lú àgbékalẹ̀ èdè èyí tó wé ti gbọ́. Olùkọ́ àgbà Laji Abbas Ọlọ́run ọba ló rán ẹ. Ìtàn Yorùbá kò tiẹ̀ gbọ́dọ̀ kú ó dọ̀wọ́ gbogbo wa. Ààrẹ Itan ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas Ọlọ́run ló rán ẹ. Asọ̀tàn gbáyé asọ̀tàn lóye o. Iṣẹ́ tó ṣe títí tó fi dolóyè nílẹ̀ Yorùbá. Ọba Olúbàdàn ló fún ẹ lóyè èyí tó tọ́ sí ẹ. Ààrẹ Itan àkọ́kọ́ nílẹ̀ Yorùbá Ọlọ́run ọba ló rán ẹ. Ààrẹ Itan ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa. Ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Laji Abbas ìwọ pátá ìwọ nà asọ̀tàn lóye ìwọ lọ́lọ́run fún. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò gùn wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas apàtẹ ìtàn mọ́kúta o. Láyé ọjọ́ sí gbogbo ohun tó ṣẹlẹ̀ kọ́lá fojú rí o. Ọ̀làjú ò lè dé ká fojú egbò tẹ́lẹ̀ Yorùbá ká ronú wa. Ogun ò lè gùn kó má níbi tó ti bẹ̀rẹ̀ ká rántí orísun wa. Ohun tó ṣẹlẹ̀ láyé ọjọ́ sí tẹ́nìkan ò mọ̀ ìtàn ní òròyìn gbogbo wọn. Olùkọ́ àgbà Laji Abbas ikú kan ò ní ẹ̀ pa. Olùkọ́ àgbà Laji Abbas apàtẹ ìtàn mọ́kúta o. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀ kò gùn wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas apàtẹ ìtàn mọ́kúta o. Mo tún kí wa o, mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ mi kétékété. Ẹ mà tún kó àbọ̀ sórí ètò yín, ètò wa, ètò gbogbo ìlú Ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas tí gbogbo àgbáyé pè ní olùkọ́ àgbà. Àkọ́kọ́ mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dá ayé ọba ṣẹ̀dá ọ̀run ọba tó ṣe wípé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi ní mọ̀ ṣe ọmọ aráyé lóore. Bákan náà mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin alátìlẹyìn mi káàkiri ti ìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ẹ̀yin tó ṣe pé ẹ̀yin gangan ni ìtàn tẹ́ ẹ̀ ní tán, ẹ̀yin gangan ni àṣà tẹ́ ẹ̀ ní sá. Ẹ̀yin lẹ̀ ń dá aṣọ rú wa pé bóò ni ìtàn àti àṣà wa bóò ni ò sí ní wọ́ọ̀kùn. Ẹ̀yin lẹ̀ ń gbárùkù ti iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ tẹ́ ẹ̀ ń ṣe tọkàntọkàn, ẹ̀ ń ṣe torí àwọn ìran tí ń bọ̀ lọ́la. Ẹ sì ṣe kí àwọn ará tòní kí wọ́n máa jẹ àǹfààní rẹ̀, pàápàá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ṣe pé wọn ò mọ ìtàn mọ́ níwọ̀n ìgbà tó ṣe wípé àlọ́ ni ló ti ń gbayé kan. Mo wá fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe àtìlẹ́yìn tẹ́ ẹ̀ jẹ́ kí ojú ó tì wá lórí àwọn ètò tó ṣe pé ó múnádóko tá à ń gbé jáde látinú kulu ìtàn Yorùbá. Èmi náà kọ́ Ọlọ́run ọba ni, torí pé ikú ni téèyàn bá máa ṣe ó ní bí idán ní rí. Oníbòun bá ń lọ nínú oko ẹ̀pà kan ṣàdédé máa bọ́ sóun lẹ́nu kóró. Lẹ́ẹ̀kan sí mò ń kí wa kú àbọ̀ sórí ètò yín, ètò wa Ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín o, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín,
Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. Àkọ́kọ́ sí àgbàgbé pé ìtàn kan ni à ń bá bọ̀ láti ìjẹrin tá a pè ní ogún ọdún mẹ́rìnlélógójì eléyìí tí à ń bá bọ̀, ṣùgbọ́n ojú ọjọ́ ò dá rárá ní àná. Àwa náà rí i pé ìgbà tá a fi ń ṣe ètò tá a kọ́ ṣe níjẹrin náà ó kù sáátà ká parí ètò, ojú ọjọ́ ń ṣe bákan. Ojú ọjọ́ ò tiẹ̀ wá dá rárá lánàá fún odidi bíi wákàtí mẹ́jọ iná ni ojú òpó wa fi lọ, ó tó ọwọ́ alẹ́ pátá mọ́ òru ojú òpó òun tó tọ́, ìdí náà tó sì pé àfi lè ṣe ètò. Ṣùgbọ́n igi ti rélu igi, a sì gbọ́dọ̀ gbé ti ká kọ́kọ́ gbé ti òkè rẹ̀, tí igi bá ti rélugi àbí igi wólugi ká gbé tòkè ẹ̀ iná ni ó tọ́, àbí ká gé tòkè ẹ̀ iná ni tó tọ́. Torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni àwọn èèyàn máa ń pè mí sí àkíyèsí sí, tá a bá sì ti rí i ẹlòmíì ó fẹ́ àlàyé, èmi máa wà tó ṣe pé a ṣe àlàyé ẹ̀ ní kánmọ́kánmọ́, èmi dẹ̀ tó ṣe yí pé a sì filẹ̀ náà, ṣùgbọ́n ní àná ẹnìkan fi fọ́nrán short video kékeré kan ṣọwọ́ sí mi, bóyá kí n jẹ́ kí a gbọ́, ẹnìkan fi fọ́nrán short video ṣọwọ́ sí mi. Nígbà mo ṣe ètò ẹ rí i pé tí Ààrẹ òpìtàn bá ń sọ ìtàn, mo máa ń mú àwọn àlàyé wá lóríṣiríṣi lórí àwọn ìtàn tí a bá ń sọ ni, kì í ṣe pé mo kàn máa ń pa àlọ́ àbí kàn sọ ọ̀rọ̀ lásán. Nígbà tẹ́ni wá fi fídíò ń sọwọ́, mo fẹ́ wo fídíò kábàlẹ̀ ká gbọ́ ká wá wo kí n wá ṣe àlàyé lórí ẹ̀ fún wa. Níta fi gbé ìtàn Yorùbá kalẹ̀ náà nù, ilé ẹ̀kọ́ kan ní ìtàn Yorùbá tó sì pé kí gbogbo wa náà sì máa kọ́ ẹ̀kọ́ ní ibẹ̀, ilé ẹ̀kọ́ kan ni. ń bọ̀. Ajé Ààrẹ bẹ́ẹ̀ máa ń gbóhùn tó lù wá dé sórí wọlé Ifẹ̀ tí wọ́n fi ń sọ fún ọlọ́dún ńlé Ifẹ̀ kò ní olónìí. Ẹgbẹ́ gbàgbé wípé ẹ̀ẹ̀kan lọ́dún kan ni wọ́n máa ń de. Ìjẹ́ ẹgbẹ́ náà wípé Ajé Ààrẹ bá ń sọ yìí gan ń lọ níbi yí àgbà jùlọ fún gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá o, torí pé ẹyọ kan ṣoṣo ńlá Ajé Ààrẹ náà Oòduà ló sì dé sórí wọlé Ifẹ̀ níjọ́mù àná. Ọ̀ọ̀ni ilé Ifẹ̀ nìkan ló ní lọ́wọ́ o, kò tún sípò míì mọ́. Fọ́nrán tí ẹni fi ṣọwọ́ sí mi ní àná nù nípa ọ̀rọ̀ Adé Ààrẹ, tàbá sì gbọ́ àwọn ètò tí mo máa ń ṣe, mo máa ń dákọ̀ Adé Ààrẹ, mo sì máa ń ṣàlàyé nípa àwọn Adé Ààrẹ ńbẹ̀. Ẹjá tún gbọ́ lẹ́ẹ̀kan sí fáwátà ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa, ìfẹ́ á kọ́ ẹ̀kọ́ púpọ̀ ní òní. Ajé Ààrẹ bẹ́ẹ̀ máa ń gbóhùn tó lù wá dé sórí wọlé Ifẹ̀ tí wọ́n fi ń sọ fún ọlọ́dún ńlé Ifẹ̀ kò ní olónìí. Ẹgbẹ́ gbàgbé wípé ẹ̀ẹ̀kan lọ́dún kan ni wọ́n máa ń de. Ìjẹ́ ẹgbẹ́ náà wípé Ajé Ààrẹ bá ń sọ yìí gan ń lọ níbi yí àgbà jùlọ fún gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá o, torí pé ẹyọ kan ṣoṣo ńlá Ajé Ààrẹ náà Oòduà ló sì dé sórí wọlé Ifẹ̀ níjọ́mù àná. Ọ̀ọ̀ni ilé Ifẹ̀ nìkan ló ní lọ́wọ́ o, kò tún sípò míì mọ́. Ẹ wá jẹ́ àjọ wò ó dáadáa. Adé Ààrẹ kan iná ló wà, èyí tí Ọọ̀ni dé wọ ilé Ifẹ̀, kò sì sí ìkankan rú ẹ̀ ní ibòmíì mọ́. Ilé náà ni Ọọ̀ni sì fi jẹ́ àgbà gbogbo àwọn ọba. Ṣé bẹ́ẹ̀ ló ṣe rí? Ká kọ́kọ́ bẹ̀rẹ̀ Odùduwà Adé Ààrẹ wọlé Ifẹ̀, níbo ló ti ń bọ̀? Kò tún tẹ̀wọ̀n rọ̀ wá mọ́, ó dé Adé Ààrẹ wọlé Ifẹ̀ ni. Níbo ló ti ń bọ̀? Ta ló gbé adé lé lórí? Níbo ló ti rí adé? Wọn ò lè sọ. Adé Ààrẹ ẹni wá ní pé kò tún sí ọ̀kan kan níbòmíì mọ́, ẹyọ kan ṣoṣo náà ló wà. Ibi tí ó wà parí ẹ̀ sí ni pé eléyìí ni Ọọ̀ni fi jẹ́ àgbà gbogbo ọba. Ẹjẹ́ àtúgbọ́ lẹ́ẹ̀kan sí torí àwa tá ẹ̀sẹ̀ ń darapọ̀ ọmọ mi. Ajé
adé Aare lẹ́ẹ̀ máa ń gbóhùn tó dùdú àdé sórí wọlé Ifẹ̀ tí wọ́n fi ń sọ fún ọlọ́jọ́ ńlé Ifẹ̀ tòní olónìí. Ẹgbẹ́ gbàgbé wípé ẹ̀ẹ̀kan lọ́dún kan ni ẹ máa dé. Ìyá ẹgbẹ́ náà wípé adé Aare láti sọ yìí gan ń lọ níbi yí àgbà jùlọ fún gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá o torí pé ẹyọ kan ṣoṣo ńlá adé Aare náà Oòduà ló sì dé sórí wọlé Ifẹ̀ níjọ́mọ̀ àná Ọọ̀ni ilé Ifẹ̀ nìkan ló ní lọ́wọ́ o kò tún sí bòmí mọ́. Tí a bá ń gbọ́ ìtàn ẹ jẹ́ kí a máa farabalẹ̀ ká sì máa bèèrè lọ́wọ́ àwọn tó ṣe pé oníwádìí ìjìnlẹ̀ ọ̀tọ̀ ní òpìtàn ọ̀tọ̀ ní olùwádìí ìjìnlẹ̀. Kí ààrẹ Laji Abbas ó tó di òpìtàn kí n tó di ààrẹ òpìtàn mo bẹ̀rẹ̀ láti bi ìwádìí ìjìnlẹ̀ ẹ̀rí náà ni wọ́n fi fún wa ní àmì ẹ̀yẹ tó ga lágbàáyé lórí iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ni. Òyìnbó tí àwọn òyìnbó àbáwọn àjọ tó ga lágbàáyé àbáwọn àjọ ńláńlá nílẹ̀ adúláwọ̀ pàápàá ní Áfíríkà wa náà tí wọ́n bá fẹ́ wò sòsùn tí wọ́n bá fẹ́ fún yàn ní nǹkan wọ́n ó wo èyí tí ń jáde nínú ọpọlọ iṣẹ́ ọpọlọ àgbékalẹ̀ ìwádìí tó ń ṣe wọ́n rí wípé kì í ṣe nǹkan pé mo gbọ́ àbí mẹ́ ti sọ fún mi kọ́ mọ́ lè lo àròjinlẹ̀ àbí làákàyè àbọ̀gbọ́n orí ẹ̀ lórí ẹ̀. Àkọ́kọ́ adé Aare pọ̀ adé Aare ó pọ̀ èmi Aare òpìtàn fi ń dá wa lójú pé adé Aare ti ń bẹ bóyá la lè kà á àmọ́ ká tiẹ̀ sọ pé adé Aare méje ká tiẹ̀ mú kéré adé Aare méje. Tá bá lọ sínú oríkì Olúfọ́n wọ́n ní èèyàn tó mú bàbá yín lájẹ́ ò parọ́ o èèyàn tó mú bàbá yín lájẹ́ ò parọ́ ìgbà orí lẹ fi ń fọṣọ o ìgbà orí lẹ fi ń fọṣọ ẹ̀jẹ̀ èèyàn lẹ fi ń wẹ Aare oríkì Olúfọ́n nù. Ènìyàn tó mú bàbá yín lájẹ́ ò parọ́ ìgbà orí lẹ fi ń fọṣọ ẹ̀jẹ̀ èèyàn lẹ fi ń wẹ Aare oríkì Olúfọ́n nù. Olúfọ́n òun sì ni àkọ́bí Ọbàtálá ọba lèṣù. Olúfọ́n òun làkọ́bí Ọbàtálá òun náà ní Aare tiẹ̀. Ẹ bá ń bi àwọn ọ̀jọ̀gbọ́n àtàwọn bàbá mi lóòtú Ifẹ̀ yìí pé ìjọ ti ṣẹlẹ̀ rí kí Ọọ̀ni kó dé adé fún Ọbàtálá rí? Èèwọ̀ kò ṣẹlẹ̀ kò sì ní ṣẹlẹ̀ kò sì lè ṣẹlẹ̀ láíláí fún àbàdà. Ní Ilé Ifẹ̀ fún ara rẹ̀ ká sì kọ́kọ́ yanjú ti Aare náà ká tó wá lọ síbi ó ṣe àgbà ọba ká lọ síbi torí pé mo sọ fún ayé pé a sọ kúlù ìtàn Yorùbá studio and library ni àti yàrá ìkẹ́kọ̀ọ́ àkáni fún ìkó ìwé pamọ́ láwọn ìwé ìtàn. Ẹ tó bá wọ studio wa ní ọmọ bó ṣe tóbi tó adé Aare ọ̀pọ̀ tẹ́ bá gbé ṣe Ìjàn Èkìtì kọ́ adé Aare ń bẹ ń bẹ. Ilẹ̀ Ìbàràpá ìlú kan ń bẹ mo fọkọ bò láṣìírí torí pé wọ́n sì ń kípẹ̀ wọ́n ń fi pamọ́ adé Aare ń bẹ lára àwọn Ìbàràpá méjèèjì náà ló wà adé Aare ń bẹ. Olúfọ́n tá à ń sọ àwọn ifán wọn pọ̀ ifán wọn pọ̀. Ifán ti Òròlú ní ìpínlẹ̀ Ọ̀ṣun tá à ń pè ní Ifán Ọ̀ṣun wọn a máa sọdún adé. Tẹ bá ń gbọ́ tí wọ́n bá ń lu ládé Aláàfin ọ̀ládé adé aládé kan la gbà fún Aláàfin adé rẹ̀ ò níye. Nínú oríkì Olúfọ́n wọn kì í pé Aláàfin làgbà Aláàfin làrẹ̀mọ ibẹ̀ nínú oríkì Olúfọ́n bẹ́ẹ̀ pé Aláàfin làgbà Aláàfin làrẹ̀mọ. Àmọ́ nítorí wípé wọ́n lé Ọ̀rànmíyàn nílùú wọ́n ránṣẹ́ ẹkú ṣùgbọ́n kò kú ibi tọ́rọ̀ ti ń dàrú nù. Ẹ sì rí táwọn ọba tó ń kálukú bá ń wá kí ìyọba lè dún tiẹ̀ oríṣiríṣi àlọ́ ni wọ́n máa ń mú wọnú ìtàn. Àmọ́ táwọn bá ti gbọ́ àwọn kan máa rẹ́rìn ni pé kábíyèsí náà mọ̀ pé àlọ́ làwọn ń pa o àbáwọn kan wọ́n hun àlọ́ àgbélẹ̀rọ fún ọba ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wa nílẹ̀ Yorùbá lọ́jọ́ tó ti pẹ́
lọ́jọ́ tó ti pẹ́. Irú ẹ̀ nígbà wọ́n ń to àwọn ọba wọn ò wá kọ bàbá wọn sí pé lágbájá báyìí ló bí lágbájá báyìí, lágbájá báyìí ló bí lágbájá báyìí. Tẹ́ bá lọ wo nínú ìlànà títò Ọ̀yọ́ ọba Ọ̀yọ́, wọ́n ń jẹ́ àmọ́ bàbá tó bí ẹni tọ́jọba. Wọ́n ń jẹ́ àmọ́ bàbá tó bí ẹni tọ́jọba. Wọn ò fẹ́ ká mọ iye àwọn ọmọ Ọ̀rànmíyàn tẹ́ ń jọba lẹ́yìn rẹ̀. Ṣèbó lé Aláyémọ rẹ̀ dànù ni. Aláyémọ rẹ̀ ti jọba, ó lè dànù ni. Ó lè dànù. Ká má bàa wá mọ̀, wọ́n bẹ́ gidi. Làwọn àgbàlagbà nínú àwọn òpìtàn sọ wípé Lájàmísàn àti Láfogídó pọ́mọ Ọ̀rànmíyàn ni wọ́n. Ìlà wa ń sì í gbọ́ síra wọn ìtàn ọmọ ọkùnrin méje Odùduwà. Ọ̀rànmíyàn ló bí ọmọ ọkùnrin méje. Ọ̀rànmíyàn láwọn ọmọbìnrin tó pọ̀ rẹpẹtẹ, ṣùgbọ́n méje ìlọmọ ọkùnrin rẹ̀. Méje ìlọmọ ọkùnrin. Mo ti sọ nínú ọ̀rọ̀ Ọ̀rànmíyàn, mo ti sọ nínú Ta Ni Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ bá ń dákọ ọmọ Ọ̀rànmíyàn, tẹ́ bá ti dákọ Ewéka, tẹ́ bá sì ti dákọ Ṣàngó àti Àjàká, ẹ̀ta ló bí kí lorúkọ ẹ̀? Òkò ńkọ́? Òkò éṣe? Òkò ó sì ju Àjàká àti Ṣàngó lọ. Òkò jù wọ́n lọ. Òkò, tẹ́ bá dé Òkò àṣẹ́kùbọ̀ Òkò lèyí tó wà ní Ẹlẹ́gbà Èjìgbò wọ́. Tẹ́ bá ti kúrò ní Èjìgbò nípínlẹ̀ Ọ̀ṣun, ìlú ìṣẹ̀ǹbáyé Èjìgbò, Òkò lẹ́ẹ̀mọ́ lọ. Ọ̀rànmíyàn Òkò náà ni. Tẹ́ bá gbàgbé lọ́dún tó lọ ni mo gbé kábíyèsí wá tí mo bá wọn ní ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n pè sórí ètò. Kábíyèsí làwọn ọlọ́pàá dìklẹ́ pé tẹ́rọ́rìsì ni lórí ọ̀rọ̀ ilẹ̀ òṣèlè. Tá a sọ fáwọn ọlọ́pàá pé ẹ kó padà, aládàradà wò ta ní bá yín náà. Nígbà tí èsì pé ẹ̀yà wèrè odidi ọba Ọ̀rànmíyàn ẹ̀ ń pè ní tẹ́rọ́rìsì. Ayé àkú àní kúkú kan ni. Àwọn Haúsá, àwọn Fúlàní tẹ́ ń pàwọn èèyàn ẹ̀ pé wọ́n tẹ́rọ́rìsì, tẹ́ fi pọba ní tẹ́rọ́rìsì nígbà náà. Tẹ́ ẹ bá gbàgbé tí mo gbé kábíyèsí wá, mo lè sí lọ ìlú náà. Èmi àti kábíyèsí ti sọ̀rọ̀ ṣùgbọ́n àti ìráyè kájọ jókòó kẹ́ wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ọba aládé ọmọ Ọ̀rànmíyàn Òkò Ọ̀rànmíyàn. Adé Aare nu. Ẹjẹ́ ìwò náà bóyá tí n bá lè rí oríkì, ẹjẹ́ ìwò tí n bá lè rí oríkì Olúfọ́n tí bàbá wa Ajóbíewé tí wọ́n fi kí Olúfọ́n. Tí n bá rí, inú mi ó dùn púpọ̀. Tí n bá rí oríkì Olúfọ́n, inú mi ó dùn púpọ̀. Ọlọ́run bá ní ká rí Olúfọ́n. Ó dà pé ní mọ̀ ń bọ̀. ẹjẹ́ ìwò kábà lè máa ra àwọn orílẹ̀, àwọn ilẹ̀. Mo ti sọ nígbà mo ń dákọ̀ àwọn orílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pè mí ṣàkíyèsí mi ìdákọ̀ àwọn kan. Mo ní àṣẹ gbígbà ẹni tí mò ń ṣètò gan, mo tún ń kọ àwọn míì tó ṣe pé bó ṣe ń wá sábẹ́ àti pópó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tí mi ò kọ́ ń jọ níbo mo ti kíní ìwé tí mo fi ṣètò ń jọ náà dànù. Torí ta bá ń ṣètò ń gbà míì, ìmí àmọ́ wá ọ̀pọ̀lọpọ̀ ni. Kódà èyí tí mo kọ́kọ́ kọ gan, tí mo kọ́kọ́ ṣe kó tó di pé a tó tún tẹ̀síwájú ní ìjẹta, mi ò fi Òwu kún. Orílẹ̀ ńlá sì ni Òwu. Kódà àwọn ẹ̀ tí mi ò tún fi kún bí mo ṣe ń sọ̀rọ̀ ní ìsìn ọ̀là mi ò fi kún. Orílẹ̀ ńlá, orílẹ̀-èdè ńlá kan ni ọ̀là níjọ́un, mi ò fi kún. Ọmọ mi ò rí ń tẹ́ ibẹ̀ ni ìlú ìran tí wọ́n nu. Ìlú ọ̀là sì ń bẹ ní ìpínlẹ̀ Kwara dòní. Kódà pòfẹ́sọ̀ ẹni kábíyèsí ìlú ọlọ́lá ní kábíyèsí mi àti wọ́n ti jọ sọ̀rọ̀ nígbà mo sọ ìtàn ipe bẹ́ẹ̀ ni bàbá Àfọ̀njá sá lọ nígbà tí Basọ̀rún Gáà ni wọ́n lọ pa. Ibẹ̀ ni Basọ̀rún Gáà pa sí. Ibẹ̀ ni. Ní pé kìí ṣe pé a kàn ń lanú sọ̀rọ̀, à ń ṣèwádìí. Ọyẹ máa gbọ́. Bàbá mi mo lò wọlé bá dúwẹ́ láàyè. Bàbá rí pé òní ẹ bá gbọ́dọ̀ fẹ́ kó Olúfọ́n mo bá rẹ̀ jẹ́ sùn wá rẹ̀ lòṣà. Èèyàn tó mú bàbá yín lájẹ́ òmíràn eégún àràrà ni wọ́n fi tẹ̀pá òṣòro fún ayé olùkọ́ ọmọ ọ̀gbìn nílẹ̀ àgbàdùn. Ọmọ bá fẹ́ jẹ́ ẹsẹ̀ bá mi kò kórìkì
olúfọ́nù olúfọ́n adé kò sí mẹ́sẹ̀ lè dáko olúfọ́n wọ́n dáko adé mọ́ àwọn ni wọ́n pilẹ̀ adé ìta ń pè ní òòró ẹ lọ wádìí òòró ń bẹ nílé Ifẹ̀ fún ara rẹ̀ mò ń bọ̀ ń bẹ̀ ẹ má ti jẹ́ ń bẹ́ ẹ má ti jẹ́ ń fò. Àdìgúnlẹ̀ bàbá sẹ́bí ni àbọ̀ ọ̀pọ̀. Ilé ní sẹ́lẹ̀ bàbá mi. Ẹ̀yọ́ mo dúpọ̀ dáàdì ikú àràlá rẹ̀. Náà nílò ẹ̀ o. Àdìgúnlẹ̀ lọ́wọ́ ẹ̀ o. Mo tẹ̀ kúta olóòdì pín ní bàbá mi tẹ́gùn pọ́nà sómi sùláwẹ̀. Ọmọ láti kú ti rí mẹ́wọ̀n èjẹ̀mú. Ṣébí ló ṣe fi àgbà kánú òkò pàdé fún para rẹ̀ níbi. Ẹgbẹ́ ìjà pàdé làwẹ̀ láti ṣe. Lọ́rẹ́ bíbẹ̀ ẹ̀rù bàbá yìí ní tọ́sẹ̀. Ìwọ̀n bá bẹ̀ wá gbá kankan. Àdínkù ni mí. Mo lẹ́bi òní jẹ̀mú. Lọ́rẹ́ bíbẹ̀ ní bàbá yìí bá pamọ́. Wọ́n fi kú lọ pálágbé. Wọ́n á mọ̀ tọ́ya. Wọ́n mú lọ gbọ́dọ̀ ìlàwẹ̀. Adé ìlàwẹ̀ kí mọ́. Ọmọ oṣù kan ní lékeke lẹ́nu ní. Àyùkò kọ́lá rẹ̀ kú ẹ̀sà. ẹ jẹ́ wá wò ó. Àwọn ni wọ́n máa ń fi adé kìjù. Tá a bá ń sọ pé ìlàládé wà fáwọn tí wọn ò mọ ìtàn tí wọn ò sì mọ ìpìlẹ̀ bọ́rọ̀ ṣe rí òní là ń wò àwọ̀ àná àwọ̀ ìpìlẹ̀. Ìlú tẹ́ ti máa ń ṣe ọdún adé nílẹ̀ Yorùbá Olúfọ́n ní sọdún adé. Ṣùgbọ́n kò di pé à ń dọ́gbọ́n sí i tí Olúfọ́n bá fẹ́ sọdún adé gbogbo àwọn ọba ó ní tí wọ́n ń ṣe. Wọ́n wàá to adé láwọn adé ìṣẹ̀ǹbáyé ni o kìí ṣe àwọn adé pálí o wọ́n wàá to adé láti ààfin dé ọjà. Gbogbo àwọn adé tí wọ́n sì tó ń pátá ni wọ́n mọ orúkọ wọn. Gbogbo àwọn adé tí wọ́n tó ń bí adé Aare tọ̀ní náà ṣe tóbi tó jẹ́ 70 kìlò bẹ́ẹ̀ náà ni adé Olúfọ́n bàbá wo Olúfọ́n Ifọ̀n Òròlú tó wàjà èmi àti wọ́n jọ jókòó báyìí ni ṣé kábíyèsí ọba wa Al-Maruf kọ́ a jọ jókòó báyìí tá a sì jọ sọ̀rọ̀ kódà nígbà mò ń gbìyànjú àti gbé wọn wá sórí rédíò nígbà mo wà ní Inspiration FM nìbàdàn tí wọ́n sọ fún mi wọ́n sọ ọ̀rọ̀ wọ́n tún sọ àwọn ọ̀rọ̀ àṣírí wọ́n tún sọ ìjìnlẹ̀ ọ̀rọ̀ ńjọ́ náà lọ́hùn nígbà tá a jọ sọ̀rọ̀. Ìlú Ifọ̀n Ọ̀ṣun tẹ́ bá ti dóṣogbo ẹlẹ́yìn lọ sí Ìlobù ẹ̀ẹ̀kan ọ̀kànlá Ìlobù Ifọ̀n Ọ̀ṣun ilẹ̀ ń lọ ìlú ìṣẹ̀ǹbáyé ni o ó sì bọ́ sínú púpọ̀ ìlú ìṣẹ̀ǹbáyé ni. Bàbá ń jó yé mi wípé ẹ jẹ́ ńlá ọ̀rẹ́ mọ́lẹ̀ kó bá lè yé wa ẹ jẹ́ ńlá mọ́lẹ̀ kó bá lè yé wa ẹ jẹ́ ńlá mọ́lẹ̀. Lásìkò ìgbà náà bàbá wa Olúwo lẹ̀ wò àwọn sọ ọ̀rọ̀ kan jáde wípé adé ò ju adé lọ. Èmi wá wà lọ́dọ̀ bàbá wa Olúfọ́n bàbá wo Olúfọ́n ní ṣé mo gbọ́ tí bàbá wo Olúwo wí mo ní mo gbọ́ ṣé mo gbọ́ tó Olúwo wí mo ní mo gbọ́. Bàbá ní adé ju adé lọ pé Olúwo ò lè gbé adé àwọn. Bàbá kí ló dé èmi náà ládé Aare pé 70 kìlò ló fi wúwo. Lé bàbá tó fi yí lọ́kọ̀ ọkọ̀ òkúta mẹ́ta ọ̀nà yìí ìkákọ́ mi lẹ́sẹ̀ dáadọ́ ìkákọ́ mi lẹ́sẹ̀ dàbọ̀ ìkáwá ṣe ní pẹ̀lẹ́ ó ní bá wọn padà. Olúfọ́n lára Olúfọ́n sì ni ọ̀la ti lọ lára Olúfọ́n làwọn ọ̀la ti lọ orílẹ̀ ìṣẹ̀ǹbáyé làwọn náà. Inú ìtànú àlàyé nù Olúfọ́n ládé Aare. Aare làwọn Olúfọ́n sì ń pe adé ìṣẹ̀ǹbáyé wọn
Ààrẹ ni wọ́n ń padé ìṣẹ̀ǹbáyé wọn láwọn olúfọ́n. Torí àwọn àtàyẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ mi ọ̀rọ̀ kan ló jáde, ẹ jẹ́ kí n tún kinní òun tẹ̀ sí àwọn èèyàn tó ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa tí wọn ò mọ ibi tá a ti ń bọ̀ ẹ̀dà. ajé àrèlẹ́ ẹ̀ máa ń gbóhùn tó dùdú àdé sórí wọlé Ifẹ̀ tí wọ́n fi ń sọ fún ọlọ́dọ́ ńlé Ifẹ̀ tòní olónìí. ẹgbẹ́ gbàgbé wípé ẹ̀ẹ̀kan lọ́dún kan ni ẹ máa dé. ìyá ẹgbẹ́ náà wípé ajé àrè táwọn sọ yìí gan ń lọ níbi yí àgbà jùlọ fún gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá o torí pé ẹyọ kan ṣoṣo ńlá dé àrè náà Oòduà ló sì dé sórí wọlé Ifẹ̀ níjọ́mọ̀ àná Ọọ̀ni ilé Ifẹ̀ nìkan ló ní lọ́wọ́ o kò tún sí pòmí mọ́. ọ̀rọ̀ tí ó mú ọ̀rọ̀ wá nù ipe adé Ààrẹ kan ṣoṣo ní bẹ Odùduwà ló dé wọlé Ifẹ̀ Ọọ̀ni nìkan ló sì ní lọ́wọ́ ni ló fi jẹ́ àgbà gbogbo ọba. àlọ́ lè yò àtijọ́ yìí wá pé adé Ààrẹ pọ̀ èmi sì ti mẹ́rin wá. ẹ́mbásì láàrẹ parọ́ torí wípé ìta abárí là ń sọ. ẹ wo ọ̀rọ̀ Ọ̀ṣun bíbọ Ọ̀ṣun Òṣogbo ń bọ Ọ̀ṣun Ẹdẹ ń bọ Ọ̀ṣun Èkìtì gangan ni Ọ̀ṣun ti wá sí ibẹ̀hún. ó kúrò láàlà Èkìtì ó bọ́ sí ààlà Ìjẹ̀ṣà ó wọnú ilẹ̀ Ìjẹ̀ṣà. àwọn Ìjẹ̀ṣà ló nílẹ̀ dé Òṣogbo ṣáájú kí Aláàfin ó tó gbà á. nígbà tí ọwọ́ àdìmúlà Ọbòkun Lésà tó fi tọ́wọ́ yan ẹni tí ọmọ bọ ẹja Ọ̀ṣun ẹja ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ àwọn kan láwọn òyìnbó wọn ti gbé àwọn kan ní sáà rẹ̀ ti lọ ni torí ẹja ni tó sì ní kò dẹ lórí. èmi ṣèwádìí mi ni dáadáa lọ́dọ̀ àwọn àgbàlagbà sàn-án tí wọ́n bá ṣẹ́kù bọ rẹ̀. àtẹ́wọ́gbà omi ẹja ẹ̀yin tẹ́ ẹ bá ń lo odò Ọ̀ṣun Òṣogbo tẹ́ ẹ mu omi tí ń sàn ẹ para yín. omi tí wọ́n ń lò ń jọ nǹkan ẹja gangan ní máa tu omi sínú gbá fún àtàwọ̀já. gbẹ́pọ̀lọpọ̀ ìmọ̀ kankan ẹlòmíì lẹ́ẹ̀kan sí ni kò síwádìí ìjìnlẹ̀. ẹja ó ní kò dẹ lórí. àwọn òyìnbó Pọtugí tí wọ́n kọ́ ń wọlé wá àwọn gbìyànjú rẹ̀ wọn ò rí ṣe. nígbà tí ayáde wọ́n gbìyànjú láti ya wọn ò rí ṣe. ìní ọ̀wà tẹ igbá ilé ẹja wọn wà á tu omi sí. nẹ́fì àtẹ́wọ́gbà omi ẹja ní pè ní àtàọ̀jà. tí bá wá fẹ́ ṣe ọdún ẹni tí wọ́n wà á ru igbá ẹ kàn mọ̀ pé wọ́n ń ru igbá lónìí ni. igbá tí wọ́n rù kí ni bẹ́nu rẹ̀ tí wọ́n bá débi odò kí ni wọ́n fi ṣe. igbá wo ni wọ́n ń rù igbá wo làtàọ̀jà fẹ́ fi gbomi ẹnu ẹja. arúgbá kọ̀ọ̀kan ọ̀mọ́mọ́ àkànwá ṣe nǹkan bọ́yọ́ ìtàn parẹ́ àṣà ń parẹ́. igbá kárùgbá rù ẹ bá ń béèrè pé kí ni wọ́n fi ń ṣe. ṣé kárùgbá nígbà bá gbé gbá débẹ̀ yóò gbé sódò odò ọba gbé lọ yóò bá fọ mọ́lẹ̀. igbá ọjọ́ kìíní àtàọ̀jà àkọ́kọ́ iná ni wọ́n rù tẹ́lẹ̀ tí wọ́n fi gba omi ẹja. àwọn nígbà táwọn wọ́n wá fi tìmì wọ́n fi pààlà pẹ̀lú Jẹ̀ṣà sí Ẹdẹ. àwọn wá rí bí ẹ ṣe ń ṣe ẹja wá ìlọsẹrẹ wá làwọn náà bá rí ìyá àgbàlagbà ní wá ń bẹ lódò arúgbó lòun náà bá rí pé ẹja ìrè Ọlọ́run bá wa náà ṣe ẹja tu omi sínú gbá tiẹ̀ náà. ìlú mi fà á pé wọ́n ń ṣe Ọ̀ṣun Òṣogbo wọ́n ń ṣe Ọ̀ṣun Ẹdẹ. ìyàtọ̀ àwọn méjèèjì ni pé obìnrin tí bàlágà wúndíá tí mọkùnrin fájìn ní òrùgbà ti Òṣogbo. arúgbó tí ò lè súnmọ́kùnrin mọ́ tó tún ti dọmọdé padà arúgbó ní òrùgbà ti Ẹdẹ. àlànà gbogbo nǹkan ló nítàn ló nípìlẹ̀. àwa bàbá wa orí wọn òkun èékàn ṣàdédé ṣe nǹkan wọn ò rẹ́rìí fún tí wọ́n bá fẹ́ ṣe ni. ọmọ aládé làbí adé wọ́n fi aláàjẹ adé lu adé aládìkú làlò aláàjẹ wo. sẹ́mi èmi ni mo kí oríkì eléyìí jẹ́ ìwò bẹ́ẹ̀ mo lè rí dá padà sẹ́yìn. ìwọ ni adé ọkọ̀ òkúta lẹ́nà ẹ̀jẹ̀ èèyàn ọkọ̀ ìdájì olùgbà lórí ọmọ bàbá yìí fi mú mi
lẹ́bí tẹ̀ka òṣòro lé bàbá tó fi jí lọ́mọ ọmọ òkúta mẹ́ta ọ̀nà àdìgbò ìkákọ́ mi lẹ́sẹ̀ làjọ ìkákọ́ mi lẹ́sẹ̀ làbọ̀ ìkáwá sẹ́mi pẹ̀lẹ́ ó nígbà wọn mọ̀nà ní ìbò wà lórí àdìgbò onímọ̀ orí àdìgbò eré àjẹ ọ̀yọ́sẹ̀ yìí ọmọ àgbà aládé ẹ̀fẹ́fẹ́ ọmọ aládé làbẹ̀ adé wọ́n fi aláàjẹ adé lu adé aládìgbò làlò aláàjẹ orúkọ ọmọ àjà lẹ́yìn adé làbẹ̀ ọmọ oṣù kájí. sẹ́sẹ́ fún àwọn ni wọ́n ní tẹ́ bá sì rọ́ Bàtálá sẹ́sẹ́ fún náà lẹ́ẹ̀bà lára rẹ̀. ẹ já wá padà sí Ilé Ifẹ̀. àwọn ọba mẹ́ta kan bẹ ní Ilé Ifẹ̀ tí wọ́n ní oṣù lórí tán bá lọ́ba èyí sí rílẹ̀ ọbẹ̀ èyí sí rílẹ̀ nígbà tẹ́ ẹ̀ mọ̀túmọ̀ rẹ̀ ṣebí ìwọ wọn ń sọ ọbẹ̀ èyí sí rílẹ̀ wọn náà ẹlẹ́rìí èyí sí rílẹ̀ ìwọ lọ sọ ìwọ lóṣù lórí ìwọ lóṣù lórí ìwọ wọn ń sọ pọ́bẹ̀ èyí sí rílẹ̀ kí ló ń mọ̀ mọ̀ sí rílẹ̀ ọba máa sí rílẹ̀ ọba máa sí rílẹ̀ olójú àwọn ọba tí èyí sí rílẹ̀ ọba máa sí rílẹ̀ kìí ṣe níta gbangba tí gbogbo ayé ò rí pọ́ bá sí rílẹ̀ ẹ̀tún láàrin òpìtán tó ṣọ̀kan ọba máa sí rílẹ̀ ọba máa sí rílẹ̀ àwọn ọba wo ni èyí sí rílẹ̀ kí sì nìdí alẹ́ ẹsẹ̀ wádìí tẹ́ ẹ bá lọ sí Ọ̀wọ̀ tí ẹ bá ń ṣe ọdún wọn Ọlọ́wọ̀ ó dirun yóò sì rílẹ̀ gbogbo òlú ni ó sì rí sáde orí Ọlọ́wọ̀ ń sáde orí gbogbo èyí tẹ̀ ń pera yín lọ́ba lónìí gbogbo ẹ̀yin ọba ayédèrú táwọn òyìnbó àti gẹ̀ẹ́sẹ̀tì ìgbàlódé sọdọba ṣe wà nínú àwọn ọba ìpìlẹ̀ Ọlọ́wọ̀ là ń sọ o Ọlọ́wọ̀ ó dirun yóò sì jáde sí gbogbo ayé ó sì rí i pé kábíyèsí wa rèé bàbá dirun ṣé kò sí rílẹ̀ tẹ́ẹ̀mọ̀ wo ìlà tó là láàrin orí rẹ̀ ṣé má parọ́ fún wa mọ̀ tán kí ló dé àwọn ọba mẹ́ta bẹ nílé Ifẹ̀ tí wọ́n èsú rílẹ̀ ọba mẹ́ta kan bẹ nílé Ifẹ̀ tí wọ́n èsú rílẹ̀ ẹni àkọ́kọ́. Orúkọ adé òwe, ọmọ orúkọ adé òwe, èrò bá mi kóró ọmọ orúkọ adé. Ilé bàbá tó bí Olúfọ́n èèwọ̀ bàbá tó bí Olúfọ́n ò gbọdọ̀ sí orí sílẹ̀ tàbí ni bàbá tó bí Olúfọ́n ọba lèṣù kábíyèsí Ọbàtálá o ọba táàsà ọba takuntakun lóde ìrànjẹ́ ó lóṣù tiẹ̀ lórí ó sì lóòró adé tó yàtọ̀ ní Ilé Ifẹ̀ ìlà ń pè lóòró ó lóòró ó sì lóṣù lórí èèwọ̀ ni kó sí rílẹ̀ kò sì lè dọ̀bálẹ̀ fún ẹnikẹ́ni Ọọ̀ni ò lè sọ pé kó dọ̀bálẹ̀ èèwọ̀ nígbà kálukú mọ́ ilé bàbá rẹ̀ kò lè dọ̀bálẹ̀ fún Ọọ̀ni náà sì lè dọ̀bálẹ̀ fún alẹ́ ẹgbọ́n nǹkan. ọkùnrin olùfọ́ ilé òròlú ẹkú ní ẹgbẹ́jì ìjà mẹ́ta mọ́ àdúgbò ayé òròlú mọ̀ọ́dún nílẹ̀ àgbájú òròlú mo ní ọmọ ọjà àtẹ́ mo lé mo nílé mo di láwùjọ bàbá mi mo ní òré balùwẹ̀ láàyè bá dúpẹ́ òní ẹ bá gbọ́dọ̀ ọ̀fẹ́ mo lù fún mo bá rẹ̀ jẹ́ sùn wá rẹ̀ bò ṣá èèyàn tó mú bàbá yín lájẹ́ òní rọ́nù eégún àràrà ni wọ́n fi tẹ̀pá òṣòro fún ayé olùkọ́ ọmọ ọ̀gbìn nílẹ̀ àgbájú. ẹnìkejì tí ò lè sí orí sílẹ̀ tó sì ní oṣù tiẹ̀ náà tí ò gbọdọ̀ sí orí sílẹ̀ òun náà ni ọ̀nìrìsà àdìmúlà ọ̀ọ̀ni iná ni ò tún lè sí orí sílẹ̀. wọ́n tẹ̀lé ikú aláàlá rẹ̀. ẹnìkẹta náà ni ọba lúrú iná ni ò tún lè sí orí sílẹ̀ tí ń ṣe ọmọ Ọ̀rànfẹ̀ òun náà lóṣù tiẹ̀ ó sì ní òró tiẹ̀ adé ńlá tí wọ́n máa ń dé nílé Ifẹ̀ òun náà ní tiẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn ò lè sí orí sílẹ̀ wọn ò sì lè ẹnìkankan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ò sì lè dọ̀bálẹ̀ fún ẹnìkankan tẹ́ bá lọ wọnú orin àkọmọ̀nà yìí ni mọ̀dọ́gbọ́n wò bóyá mo lè tèrí nítòsí orin àkọmọ̀nà Ilé Ifẹ̀
ẹ rí wípé Ọ̀rànfẹ̀ onílé iná ni wọ́n kọ́kọ́ dákọ kí wọ́n tẹ̀ tó dákọ Odùduwà. wọ́n ẹ̀sà ọ̀gá àbájáde àdìsá ayéwájú ìjàgbó mọ́ wọ́n ní ọmọ Odùduwà wọ́n mú ní ìṣẹ̀bọ̀ ọ̀gbọ́n àbúrò ìṣọ̀fọ́kú ó lè lè òní dé. Ọba Lúrù ò lè sí orílẹ̀ o, kò lè sí orílẹ̀, kò sì lè dọ̀bálẹ̀ fún Ọọ̀ni Ilé Ifẹ̀, bẹ́ẹ̀ sì ni kò lè dọ̀bálẹ̀ fún Ọbàtálá. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìwọ̀n ò lè dọ̀bálẹ̀ fún ẹnì kankan. Èyí tí ò sì rújú, Ọọ̀ni kọ́ ní fi Ọbàtálá jẹ nílé Ifẹ̀ o. Bí Ọọ̀ni sì ní ààfin tiẹ̀, bẹ́ẹ̀ náà ni Ọbàtálá ní ààfin tiẹ̀. àdínkù ará àdáwẹ̀ àfẹjọ́ bá mi bá. Ọ̀yá o, nílé Ifẹ̀ nù o, ẹ wá bá mi sọ o, ta làgbà nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta o, ta làgbà nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Èyí nínú tí arákùnrin sọ pé eléyìí náà ni Ọọ̀ni ló fi ṣe àgbà gbogbo ọba nílé Ifẹ̀ gangan tó nù ta ni àgbà. Ọ̀pọ̀lọpọ̀ kan bẹ tí ò yáwọn èèyàn. ìkákọ́ mi lẹ́sẹ̀ dàbọ̀ ìkáwá ṣe ní pẹ̀lẹ́ ó ní gbà mọ́. Ọ̀yá ẹ jẹ́ kí wọ́n á lo ìmọ̀, ẹ jẹ́ wọ́n á lo ìmọ̀, ẹ jẹ́ ń dá wa padà sẹ́yìn. Orin tí àjọbí ewé, orin tí a. Ẹ máa gbọ́ o. Olúfọ́n, oríkì Olúfọ́n nù, Olúfọ́n Òròlú, oríkì Olúfọ́n nù. Ṣẹ̀rẹ̀ àwọn Olúfọ́n wọ́n pọ̀, àwọn Olúfọ́n pọ̀, ṣùgbọ́n àwa ń kó gbogbo wọn papọ̀ sínú orúkọ kan àtoríkì kan. Nínú Olúfọ́n Òròlú jáde, nínú Olúfọ́n Àdínkù jáde, nínú Olúfọ́n Ìlàwẹ̀ jáde. Wọ́n lọ bámbámbámbám bẹ́ẹ̀ ṣe lọ́nu o, ṣùgbọ́n orúkọ bàbá wọn gangan tí ń ṣe àkọ́bí Ọbàtálá ni Olúfọ́n. Olúfọ́n wọn a máa kì í máa dé adé Aare, òun ni wọ́n sì kì í pé ẹ̀jẹ̀ èèyàn ní bàbá yín fi ń wẹ adé Aare. Lẹ́yìn ìyún nílé Ifẹ̀ kò sí oríkì Odùduwà nílé Ifẹ̀ o. Ẹ bá lóorí kan kó mu wá, oríkì tẹ́ ẹ gbọ́ ni oríkì Olúfẹ̀. Ọ̀rọ̀ wá di méjì, a rí Olúfọ́n, a wá rí Olúfẹ̀, Olúfọ́n, Olúfẹ̀. A ti mọ̀ yí pé Olúfọ́n ọmọ Ọbàtálá ni, Olúfẹ̀ ńkọ́ ọmọ ta lòun? Olúfọ́n ọmọ Ọbàtálá, Olúfẹ̀ ńkọ́ ọmọ ta lòun? Ní ìgbà tí ìjọba Ilé Ifẹ̀ dàrú, nígbà tí ìjọba Ilé Ifẹ̀ dàrú, tí àwọn ọmọ Ọbàtálá Olúfọ́n jáde, àwọn náà wá lọ fìjọba míì lélẹ̀, làwọn náà wá ń sọ di Olúfọ́n. Olúfẹ̀ kìí ṣe Odùduwà ló dá Olúfẹ̀ lẹ̀. Mo ti sọ fún wa, àwọn ọba tí ń bẹ nílé Ifẹ̀ pọ̀, gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ ọba mẹ́rin ni, ọba mákin ni, gbogbo àwọn ọba tó ti jẹ ṣáájú Odùduwà làwa rò pé lẹ́yìn Odùduwà ni kíní mọ́ dàrú máwọn èèyàn lọ́wọ́ gan nílé Ifẹ̀. Ṣé ọba mẹ́rin ṣé lẹ́yìn Odùduwà ló jẹ? Ọ̀sán gangan ọba mákin kùtùkùtù ọba òwúrọ̀ ṣé lẹ́yìn Odùduwà wọn jẹ? Mọ́tọ́sán gangan ọba mákin àti kí lorúkọ ẹ̀ àti Odùduwà jọ fojú ara wọn rí. Ó ń kálukú ẹni tí wọ́n bá fi jẹ wọ́n ń lórúkọ ọba, ó ń kálukú lọ́mọ ọba tí wọ́n ń lò. Ẹni tó wá jẹ́ olórí pátápátá fún gbogbo wọn tí wọ́n wá máa ń yàn, tí ìwọ bá ti jẹ tẹ́lẹ̀ bá ti gbéṣẹ̀ ìwọ jẹ ilé Olúfẹ̀. Ẹ bá ti jẹ Olúfẹ̀ òní ọ̀wà wà nínú ilé. Ààfin tí Ọọ̀ni ń lò lónìí, ààfin tí wọ́n ń jẹ Olúfẹ̀ sí ni. Ilé Odùduwà kọ́, ilé Odùduwà ń bẹ nísàlẹ̀ dòní olónìí ń bẹ ń bẹ̀dọ̀ lọ lọ́la. Ilé Odùduwà ń bẹ, ilé Odùduwà ò papọ̀ máa fi ń kálukú ló nílé tiẹ̀, ó kálukú ló nílé tiẹ̀. Kí ló dé tó ṣe wípé wọn ò sí Odùduwà sínú ààfin tó ṣe pé lè rẹ̀ wọ́n sí? Wàhálà òun àtọba mákínní, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ń bẹ, ìtàn ń bẹ. Tá a bá yọ àlọ́pò ìtàn ń bẹ tó rújú. Wàhálà òun àtọba mákínní. Wọ́n lórí dandan káàdì Àkíyèsí ọmọ adábí orí òkè èèyàn mú bí jagun láre ọmọ bó ṣe rí nù. Onílé ẹ̀jẹ̀ láti gbogbo ní gbogbo rẹ̀ ní mo yá aṣọ léèrè kan
ẹni pé tá a bá ń gbọ́ ìtàn tá a bá ń gbọ́ táwọn èèyàn bá ń sọ ọ̀rọ̀ yálà wọ́n ń kéwì ní o àbáwọn èèyàn bá ń sọ̀rọ̀ ẹja máa farabalẹ̀ torọ́ pọ̀lọpọ̀ táwọn èèyàn máa ń sọ wọn èèmọ̀ àlọ́ ni wọ́n máa ń pa ẹlòmíín sì lè máa ń sọ kítàn ọba àledùn kò sí nǹkan mìíràn tó jẹ́ wọ́n gbé kínní síta nígbà mo ṣàlàyé fún wa ní ìjẹrin àti ìjẹta yìí pé tí Ọọ̀ni bá wàjà ó ní bá a ṣe ń ṣe nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ń lọ. Aláàfin Ọ̀rànmíyàn ìgbà tí ó ní ìyá rẹ̀ ọmọ Olúfọ́ni èrò bá mi kóró ọmọ Olúfọ́ni. Ajóbi ewé òkì kankan o gbogbo tẹni tájóbi ewé kè ìṣẹ́jú mélòó ìṣẹ́jú mẹ́ta kọ́ kọ̀wọ̀ṣẹ́jú mẹ́rin oríkì Olúfọ́ni bá ń lọ tí Ajóbi bá fẹ́ kí oríkì Olúfọ́ni ti kíkì tààràtààrà yóò fẹ́ tó 30 ṣẹ́jú ibẹ̀ lẹ́ẹ̀ ti gbọ́ gbogbo nǹkan iná ní pé pẹ̀lú ògbọ́lọ̀ tó bá yá gbogbo oríkì yìí náà láàmú kìtàsí mọ́ ṣàlàyé ẹ̀ fún alábala oríkì orílẹ̀ torí pé Aláàfin làrẹ̀mọ Aláàfin làgbà ni wọ́n ń kì nínú oríkì Olúfọ́n mọ̀ ń bọ̀ ẹjẹ́ lọ sí ẹjẹ́ wá ti oríkì bàbá mi kí wá lọ ṣàlàyé tó fa ọ̀rọ̀ tí wọ́n gbé jáde ó nídìí tó fa ọ̀rọ̀ tí wọ́n gbé jáde pé bọ́rọ̀ bá sì balẹ̀ àwọn ò fi ìtàn á fi ìtàn ńlá á fi lé lórí torí pé ti mọ tààrí òpin tán èmi yẹn kàn ń ṣe wótò bí ẹyọ oko. ọyẹ ìdílé tí wọn lálẹ́ ní Ọ̀yọ́ àdìrọ́ máa ń lálẹ́ ní Ọ̀yọ́. ní ìjẹrin ọmọ àjòkú yọkọ lẹ́nu àdìgún tó ọkọ lẹ́nu. mo sọ yìí pé tí Odùduwà tó bá wàjà mo já mà pé tí Odùduwà àbí ẹni tó bá jẹ Ọọ̀ni tó bá wà àjà èyí tí a máa ń ṣe ni wípé a ránṣẹ́ lọ sí Ọ̀yọ́ a kọ́kọ́ ránṣẹ́ lọ sí ìlú kan nílẹ̀ Yorùbá tí a ń pè ní Ọ̀tún Èkìtì. ó ní ibẹ̀ náà láyé wọn ibi ilẹ̀ tó yọ̀ wọ́n làwọn èèyàn ń dúró sí ibẹ̀ lọ́jọ́ àwọn ìlú Ọ̀tún a máa ń pe orúkọ ọba Ọ̀tún ní Oòrè Mọ̀bà gangan fúnra ara wọn odidi orílẹ̀ ńlá ni níjọ́un wọ́n wà lára àwọn pelúpelú ẹ bá sọ pé pẹ̀lúpẹ̀lú ẹ bá ní pelúpelú wọ́n wà lára àwọn pelúpelú àwọn ọba aládé ìṣẹ̀ǹbáyé 16 tó jẹ́ àgbà nílé Èkìtì tó jẹ́ àgbà mo pé o tẹ́ ní orílẹ̀ tẹ́ kọ́kọ́ jọ kóra wọn jọ irú ẹ̀ ní Àlóńgó táwọn ti ẹkùn ti tẹ́ńbẹ́ lábẹ́ Ààrẹ Olúgbọ́n náà ń ṣe. láwọn ìlú 5 tó di Ògbómọ̀ṣọ́ lónìí. Oòrè Ọ̀tún Èkìtì mo kí ọ bàbá mi kábíyèsí mo sí fìlà fọba aládé ìṣẹ̀ǹbáyé o kábíyèsí o ọba Adékúnlé Adéagbo bàbá ní ọba Oòrè Ọ̀tún Èkìtì tòní. ọ̀rẹ́ lòun àti Odùduwà kọ́ ló bí o Odùduwà kọ́ ló bí Odùduwà ò jábọ́ látojú ọ̀run o kò sí lálẹ́ wù bí iṣu wọn ò gbin Odùduwà bí iṣu o ọmọ Ilé-Ifẹ̀ ni. Oòrè Ọ̀tún Èkìtì ọba ní bàbá tiẹ̀ náà tó ti ń dádé ọmọ ọba máa bọ́mọ ọba ṣe. olówó ṣe orin fún Odùduwà nígbà tí wàhálà òun àti Ọ̀sán gangan ọba Mákin tó pọ̀ gidi gan tí wọ́n dá ìjọba Ilé-Ifẹ̀ sí méjì Ọ̀sán gangan ọba Mákin kùtùkùtù ọba òwúrọ̀ ṣébi tá a bá dé ìdó kálukú bá ní ní ó fi jà ìwọ máa ṣèjọba tiẹ̀ láti ọwọ́ kùtùkùtù máa ṣe ní ọwọ́ ọ̀sán ìwọ gbéjọba rẹ látọwọ́ ọ̀sán dalẹ́ tí wọ́n dájọba àwọn kan tó mẹ́ta gan làwọn tó ń ṣèjọba ńgbà náà nígbà tí ìlú òǹgbódágbó méjì. wọ́n ṣàṣì Odùduwà wọ́n jẹ́ oyè yí pé wọ́ bọ́ ọba lọ lágbára bọ́ ọba lọ lóògùn wọ́n fọ́ Odùduwà lójú. Oòrè Mọ̀bà ó gbéra ó ní ojú ọ̀rẹ́ mi ò gbọ́dọ̀ fọ́ gbé.
ọgbà àárín ilẹ̀ àwọn Èkìtì lọ. ẹ gbà mí wọ́n bá ránṣẹ́ sí Ọlọ́wọ̀ tí ń ṣe ọmọ Ọ̀rúnmìlà. ó ti ṣẹlẹ̀ ó ti délẹ̀ kí la fẹ́ ṣe o. wọ́n gbéra wọ́n fi ẹni tó mọ fá wọ́n fi ránṣẹ́ wọ́n padà sí Ilé Ifẹ̀. wọ́n gbé Ifá wọ́n dàfá sílẹ̀ wọ́n béèrè pé báwo la ṣe fẹ́ ṣe é. wọ́n láfi tá a bá rí omi òkun. eléyìí ni wọ́n ṣe ṣùgbọ́n ẹni tí wọ́n ní kó lọ bu omi wá kò tó tẹ́ mọ́bà lọ́rùn. ó tún gbìyànjú wọ́n lọ síbì kan àti ibì kan ẹ̀jẹ̀ ìfi pamọ́ torí ìjọ tí wọ́n bá tún béèrè tàtà tó mú ti gbogbo. wọ́n lajú Odùduwà ojú Odùduwà tó là àti ìdúrótì tó ṣe yí pé ẹni tó rò yí pé kò lè ohun gangan ló rò pé yóò da òun lọ́wọ́ dúrótì. Oòduà lọ́wọ́ fún ní ìnagijẹ olóore mi oore mi ìwọ gangan lóore mi ìlódì òòrè. sẹ́mọ̀ pé dialect ìsọ̀rọ̀ àwa Yorùbá Ọ̀yọ́ ó yàtọ̀ sí Ẹ̀gbá ó yàtọ̀ sí ti Ìjẹ̀bú ó yàtọ̀ sí ti Àwórì ó yàtọ̀ sí ti Gbòmìnà ó yàtọ̀ sí ti Ìjẹ̀ṣà ó yàtọ̀ sí ti Àkókó ó yàtọ̀ sí ti Ọ̀wọ̀ ó yàtọ̀ sí ti Èkìtì. ìdínà tó fi jẹ́ pé olóore mi ló di òòrè. ìlú tó tẹ̀ tó jẹ́ olúùlú àwọn Mọ̀bà tiẹ̀ ilẹ̀ à ń pè ní Ọ̀tún. àwọn náà pé mẹ́rìndínlógún wọ́n pé ẹ̀ka mẹ́rìndínlógún ọ̀rọ̀ ń pọ̀ ń bẹ̀ ìyìn tí ìlọsọ́dọ̀ bàbá mi tí n bá ti gba àṣẹ ní tààràtà lọ́dọ̀ bàbá mi ẹ gbọ́ ọ̀rọ̀. Odùduwà wá ṣe ní àdéhùn pé ní ìtẹ́ eléyìí tí n bá ti gbéṣẹ́ o ẹnikẹ́ni kò gbọ́dọ̀ rí òkú mi o. ó ní òòrè ọ̀rẹ́ mi ni ẹ ránṣẹ́ sí mo sì ti ṣe lófin ó ti di ìlànà ọbakọba tí bá ń jẹ lóòtù Ifẹ̀ tí wọ́n bá wàjà ẹni àkọ́kọ́ tí ẹ kọ́kọ́ ránṣẹ́ sí iná ẹ̀ ní Ọ̀tún Èkìtì. tá a bá ti wá ránṣẹ́ sí tán òun ló lẹ́tọ̀ọ́ láti kọ́kọ́ mọ̀ pé mo ń bẹ láyé ni àbí ìsí láyé mọ́ òun ni. tẹ́ ẹ bá ti ránṣẹ́ sí tán ẹ bá sọ fún kó bá mi ránṣẹ́ sí ọmọ mi o Ọ̀rànmíyàn. tó bá wá ránṣẹ́ sí Ọ̀rànmíyàn tán ẹ má gbàgbé ọmọ mi o ní Ẹdó ọba Bìíní. báyìí ni wọ́n ṣe bẹ̀rẹ̀ tó ṣe wípé Odùduwà lọ níjọ́ tí Odùduwà wàjà àbí wọ́n ṣe kú pa àbí wọ́n tẹ́rì Òòrè Ọ̀tún Èkìtì ni wọ́n ránṣẹ́ sí láti má jẹ́ kí ègún tó ti fi lélẹ̀ kó wáyé o bí irú ti Àólẹ̀. nígbà tí ọba Ọ̀tún Èkìtì dé torí pé Ọ̀ọ̀ni ti wàjà lóòótọ́ Odùduwà ti lọ. wọ́n ránṣẹ́ gbé oníṣẹ́ dìde wọ́n lọ sí Ọ̀yọ́ lọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́. nígbà wọ́n ránṣẹ́ sí i apá ọ̀rọ̀ wa pín méjì. apá kan ní wípé Ọ̀rànmíyàn ń bẹ ní Ilé Ifẹ̀ nígbà náà apá kan ní pé kò sí nílé Ifẹ̀ wọ́n sì ránṣẹ́ sí ọmọ rẹ̀ Ewéka. báyìí ni wọ́n ṣe wá ń ṣe é bọ̀ tí wọ́n ń ṣe é bọ̀ tí wọ́n ń ṣe é bọ̀ tí wọ́n ń ṣe é bọ̀. ọdún 1889 a wá bí ọmọ oyè kan tí à ń pe orúkọ rẹ̀ tá a sọ ní Adésọjí Adérẹ̀mí. àsìkò ogun Kírìjí ogun Èkìtì parapọ̀ tó fa Ìbàdàn àti gbogbo ilẹ̀ Ìjẹ̀ṣà ilẹ̀ Èkìtì Àkókó àti Ilé Ifẹ̀ tó wọ́n bá Ìbàdàn jà tá a pè ní ogun Èkìtì parapọ̀ àgbógun Kírìjí ńlá bí ọba Adésọjí Adérẹ̀mí Abísòókò Adésọjí Adérẹ̀mí ní ọdún 1889. ọyẹ ìdí láti lọ lálẹ́ ní Ọ̀yọ́ àdìrọ́ máa ń lálẹ́ ní Ọ̀yọ́ ọyá ẹ̀dá lọ rẹ̀ dára sí ọmọ àjòkú yọkọ lẹ́nu.
lásìkò tá a bí tó wà ní kékeré láàrin ọdún 1893 sí 1897 ó wà ní ọmọdé tí ò tí ì ju ọmọ ọdún 8 lọ. Iná ní apárí ogun tí ò sógun mọ́ nílẹ̀ Yorùbá tí àwọn òyìnbó ti gba gbogbo ilẹ̀ Yorùbá, àwọn òyìnbó Gẹ̀ẹ́sì. ìpìlẹ̀ tó yọ̀ wọ́n làwọn èèyàn ń dúró sí ibẹ̀ pẹ̀lú àwọn tó sójà níbẹ̀. Nígbà tá a parí ogun yìí, àwọn ọba ń jẹ bẹ́ẹ̀ ni wọ́n sì ń wàjà, bẹ́ẹ̀ ni Adérẹ̀mí Adésọjí Adérẹ̀mí bàbá, bẹ́ẹ̀ ni bàbá àwọn náà ń dàgbà, wọ́n kẹ́kọ̀ọ́, wọ́n láǹfààní àti kàwé gẹ́gẹ́ bí ọmọ ọba, wọ́n kàwé. Nígbà wọ́n pé ọmọ ọdún 41 ní ọdún 1930 Adésọjí Adérẹ̀mí ó bọ́ sí orí àpèrè bàbá rẹ̀ gẹ́gẹ́ bí Sòókò la máa ń pe gbogbo àwọn ọmọ ọba nílé Ifẹ̀, bá a ṣe máa ń pe ti àwọn tọ̀yọ́ ní Akẹ̀yọ́, Sòókò la máa ń pe àwọn ọmọ ọba ilé Ifẹ̀. Kìí ṣe ti àwọn Ọ̀ọ̀ni nìkan o, tẹ́ mọ́ ti àwọn Ọ̀rànfẹ̀ náà là ń pè ní Sòókò Ọ̀rànfẹ̀. Torí náà tó bá gbọ́ Sòókò ó tó ṣèwádìí Sòókò èwo ní tiẹ̀ Ààrẹ òpin tán. Agbọ́bakú bẹ lálẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́, onígbọ́, agbọ́bakú lóye, ìjọba agbọ́bakú wọn ní ìgbà bí ìjọba. Ẹ má bínú, mo ti gbàgbé pé mo ti kúrò lọ́yọ̀ọ́, ẹ jẹ́ padà sí, ẹ jẹ́ ń lọ sí Ilé Ifẹ̀, ẹ lè bínú ni, ẹ jẹ́ ń lọ Ilé Ifẹ̀, kó má di pé à ń sọ̀rọ̀ Ifẹ̀, orin Ọ̀yọ́ là ń lò. Ó yẹ ẹja tí wọ́n nífẹ̀ẹ́ òye lágbo, ọmọ òkú ilé Ifẹ̀, ọmọ aládé owó nífẹ̀ẹ́ ọmọ ọba ìṣòkè méjì pààrọ̀. Àìdúró wọn máa nífẹ̀ẹ́. Adésọjí Adérẹ̀mí ó jẹ Ọọ̀ni ní ọdún 1930 ní ẹni ọdún 41. Adésọjí Adérẹ̀mí òun náà sì ni bàbá wa, iná sì ni Ọọ̀ni 52 lẹ́yìn tí wọ́n ń kà nílé Ifẹ̀. Ọ̀rọ̀ pọ̀ ń bẹ o, àwọn okọ̀ kan bẹ tí ń yọ kú, ọ̀rọ̀ pọ̀ ń bẹ o. Bàbá yìí jẹ́ Ọọ̀ni tó gbajúmọ̀ tó sì lówó, ọlọ́lá, ọ̀mọ̀wé ni, ọ̀jọ̀gbọ́n ni, ó ní àfojúsùn. Ṣùgbọ́n lásìkò tó fi jẹ Ọọ̀ni, iná ní awuyewuye ń wà láàrin Aláàfin Ọ̀yọ́ àti Awólọ́wọ̀. Tí a gbàgbé ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Bọ̀dé Thomas àti Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àti Aláàfin Adéníran Adéyẹmí kejì. Ṣé ẹ rántí pé wọ́n yọ Aláàfin, wọ́n yọ lóyè? Lásìkò tí Aláàfin yìí ń bẹ tó ṣe pé wàhálà ṣẹlẹ̀, ọ̀rẹ́ tímọ́tímọ́ torí pé ọ̀mọ̀wé, ọ̀jọ̀gbọ́n, olówó, ọlọ́rọ̀ ìní Adésọjí Adérẹ̀mí Ọọ̀ni Ilé Ifẹ̀ 48. Bàbá tó bí mi wọ́n á máa sọ̀rọ̀ bàbá wa Adésọjí Adérẹ̀mí fún mi dáadáa. Kí bàbá mi bá fẹ́ sọ̀rọ̀ nípa ọba, tẹ́ bá ti lọ tẹ́ bá bọ̀, Adésọjí Adérẹ̀mí bàbá mi ọ̀dà akọ, torí pé bàbá mi wọ́n jẹ́ ọlọ́pàá ìjọba ìwọ̀ oòrùn ilẹ̀ Yorùbá ńgbà náà. Ṣé ẹ sì mọ̀ pé Ìbàdàn ni olúùlú ilẹ̀ Yorùbá nígbà náà. Ọmọ aládé owó, ọmọ akábọ̀ owó lẹ́nu, ọmọ ìfẹ́ owó. Sá Adésọjí Adérẹ̀mí wọ́n tún máa ń fi sá sí ọkọ wọn. Sá Adésọjí Adérẹ̀mí bàbá mi ṣe máa ń wí nù. Bàbá mi ọ̀run rẹ̀ o, Àkànmú Súfíànù Abbas ọ̀run rẹ̀ o. Ó mà ṣe o, ilẹ̀ ń jẹ́ yẹn. Bàbá mi gbé tàn lọ, ó gbé ìmọ̀ lọ, ó gbé ohùn lọ. Ọmọ
ọmọ òkòrò ilé ìfẹ́. àfà ọmọ àfà ń bàbá mi àfà bàbá àfà ń bàbá mi. àìdúró bọ́bá nífẹ̀ẹ́ ọ̀mí àìbẹ̀rẹ̀ bọ́bá nífẹ̀ẹ́ òye láti ẹni tó dúró bọ́bá nífẹ̀ẹ́ òye òdu ẹni tó bẹ̀rẹ̀. lásìkò yìí ìní Awólọ́wọ̀ gbìyànjú ìní wọ́n dá ẹgbẹ́ ọmọ Odùduwà sílẹ̀. ibi tí bàbá wa gbẹ́rọ̀ ọ̀lẹ̀. ṣé ẹ gbàgbé pé ìjà ti ń bẹ láàrin Ọ̀yọ́ àti Awólọ́wọ̀ lórí ayọba àyọba. nígbà wọn dálẹ̀ gbogbo ọ̀nà ìní wọ́n wá fi wá kó àwọn èèyàn jọ wọ́n bẹ̀rẹ̀ sí ní dọ́gbọ́n sí ìtàn wọ́n tún ìtàn rọ. ọmọ bá tó nílẹ̀ lẹ́sẹ̀ omi ọmọ aládé tó ń ṣẹ́ṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ nígbà nínú pé ọmọ àṣòwò. ẹ̀yà ọmọ àdìgbò tí pẹ̀lú nílẹ̀ lọ́lẹ̀ ọmọ olówó ṣe báyìí kó sí lè kó kò lé orí àṣẹ tó ṣe bàbá tó fi ilé lọ́mọ àbí ìtẹ́lẹ̀ onífẹ̀ẹ́ ọmọ ọmọ aládé nífẹ̀ẹ́ òye lánàá. mo kì í ẹ̀yin ọmọ akábọ̀ owó rẹ̀ mọ́ ẹ̀rù jẹjẹ nífẹ̀ẹ́ òòrè ẹ̀jú bá láwọn owó mi kò ní bàjẹ́ kan ní ọ̀nà ẹ má bínú bàbá wa Adésọjí Adérẹ̀mí ilé Ọ̀ọ̀ni tí wọ́n kọ àkọọ́lẹ̀ rẹ̀ nílé Ifẹ̀ pé òun ni ìkọkàndínláàádọ́ta 49. ẹ ní bínú èmi náà kọ ilé àmọ̀ tí bàbá mi fún mi ní bí bá ti ń pè náà ní ọmọ ẹni mo fura yí pé irọ́ 48 tí mò ń pè o. lásìkò ìgbà yìí la dá ẹgbẹ́ ọmọ Odùduwà lẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo pé gbogbo wa ọmọ Odùduwà ni wá o ọmọ Odùduwà ni wá sẹ́ẹ̀sì mọ̀ pé Awólọ́wọ̀ ní bẹ níjọba gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ gbé mú wọ́n mọ bí wọ́n ṣe ń dọ́gbọ́n sí ńgbà náà wọ́n á fi ẹ̀tọ́ ẹlòmíì dùn wọ́n á máa halẹ̀ mọ́ ìdínú tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba nílé Ifẹ̀ wọ́n dákẹ́ ṣùgbọ́n Ọbàtálá ọ̀gbà pé ẹ̀yin lè jẹ́ ọmọ ẹ̀yin lẹ́mọ̀ mọ́ bí tẹ́ ẹ ti rí bàbá yín èmi sọmọ Odùduwà ọba lè sùn ọ̀gbà gbẹ̀mí sọmọ Odùduwà. nígbà tí ó ti wá sí ilé yìí tó ṣe pé Ọlọ́run akẹ́ Ọọ̀ni Adésọjí Adérẹ̀mí bàbá lo 50 ọdún ni bàbá lò ní orí àpèrè. Àádọ́ta ọdún 50 years ni bàbá lò lórí àpèrè. nígbà tí bàbá ó fi wàjà ní ọdún 1980 ẹ rí i pé mo ní wọ́n jẹ ní ọdún 1930 ni bàbá jẹ bàbá sì wàjà ní ọdún 1980 wọ́n lo 50 ọdún ní orí àpèrè wọ́n ti jẹ́ ẹni ọdún 91 years ni wọ́n jáde láyé ni wọ́n wàjà tí wọ́n lọ darapọ̀ máwọn baba ńlá wa ní baba wa ọba sa Adésọjí Adérẹ̀mí. ọba kẹjẹ ṣáájú Adésọjí Adérẹ̀mí a máa ń pè ní Adémilúyì Ajagun. nígbà tí Adémilúyì Ajagun jẹ tó sì wàjà ó jẹ ní ọdún 1910 ó sì wàjà ní ọdún 1930 mo rò pé ogún ọdún ni bàbá lò. ọba Ààrẹ Ọ̀tún Èkìtì ni wọ́n ránṣẹ́ sí Ilé Ifẹ̀ yìí pé bàbá wa o Ajagun ti wàjà. Ààrẹ Ọ̀tún Èkìtì ó wá sí Ilé Ifẹ̀. nígbà tó kọ̀ǹfàmù bí àṣọ olóyìnbó ọ̀ránṣẹ́ sí bàbá wa Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé ọba ńlá tí ń fọba jẹ. lẹ́yìn náà ọ̀ránṣẹ́ lọ sí Bìíní lọ́dọ̀ ọba Bìíní pé Ọọ̀ni ti wàjà o. àwọn méjèèjì tí wọ́n ní àṣẹ lórí òkú Ọọ̀ni àti ìkéde ikú Ọọ̀ni rèé. Adémilúyì Ajagun ìní Ọọ̀ni tí àkọọ́lẹ̀ rẹ̀ ń bẹ ní Ilé Ifẹ̀ tó jẹ́ 48 méjìdínláàádọ́ta ìyún ni wípé láti ìgbà Odùduwà tó fi dé orí Adémilúyì Ajagun tó kú tó wàjà ní ọdún 1930
ṣáájú kí bàbá wa Sa Adésọjí Adérẹ̀mí ó tó jẹ òun ló jẹ́ wípé Oòrè Ọ̀tún Èkìtì ni wọ́n ránṣẹ́ sí. Ẹ wá lọ wò ó abí Awólọ́wọ̀ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ṣe ọdún 1909 kọ́lá bí Ọbáfẹ́mi Awólọ́wọ̀. A rí wípé abí Sa Adésọjí Adérẹ̀mí ní ọdún 1889. Ẹ rí wípé ó ju Awólọ́wọ̀ lọ dáadáa, ó ju Awólọ́wọ̀ lọ dáadáa, kékeré kọ́ ni bàbá fi ju ọmọ lọ. Bàbá àbí ẹ̀gbọ́n ìlọ́jẹ́ sí Awólọ́wọ̀, ìlọ́jẹ́ sí Awólọ́wọ̀. Ní ìgbà tí bàbá wa Adésọjí Adérẹ̀mí tí ó gorí àpèrè ní ọdún 1930 ní ọdún 1930 àwọn ti di ọmọ ọdún mọ́kànlélógójì. Awólọ́wọ̀ ń jẹ́ ọmọ 21 years. Awólọ́wọ̀ ń jẹ́ ọmọ 21 years. Ẹ rí wípé 20 ọdún ìní bàbá wa náà fi ju Awólọ́wọ̀ lọ. Àwọn gangan fúnra wọn tó Awólọ́wọ̀ ọbí lọ́mọ. Wọ́n sì kàwé ṣáájú káwólọ́wọ̀ ó tó dáyé làwọn ti kàwé, ìwé tó yé wọn dáadáa. Ẹ máa dé o. Ṣùgbọ́n torí ìjà Ọ̀yọ́ àti ìwà ìjẹgàba àti ìmọ̀fẹ́ lálàfẹ̀jù ọ̀rọ̀ bá dojúrú. Wọ́n ti ń tọwọ́ bọ̀ tán, wọ́n ti ń tọwọ́ bọ àṣà. Bàbá wa Adésọjí Adérẹ̀mí ń bẹ láyé nígbà tí ọba Adémilúyì Àjàgúnwàjà tí wọ́n sì rí pé wọ́n ránṣẹ́ lọ sí ilẹ̀ Èkìtì lọ́dọ̀ Oòrè Ọ̀tún Èkìtì. Nígbà tóun náà sì dé tẹ́ni bàbá ẹ ti dé, kí ló tún kù? Àótúkù àrẹ́sẹ́ lọ bá Aláàfin Ọ̀yọ́. Kí ló tún kù? Ó tún kù àrẹ́sẹ́ lọ bá ọba Bìíní. Kí ló tún kù? Ó ti tán. Tàbá ti ránṣẹ́ sáwọn méjèèjì èsì wọn ìlókun tó tún kù. Bàbá wa Adésọjí Adérẹ̀mí ò kéré o ní ọdún 1930 tí bàbá wa Adémilúyì Àjàgúnwàjà tí wọ́n fi ṣe eléyìí tí wọ́n ṣe. Bàbá wa Adésọjí Adérẹ̀mí wá lo gúgú ẹ̀mí lórí àpèrè. Wọ́n lo 50 ọdún kí wọ́n tó wàjà ní ọdún 1980. Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ń bẹ láyé ńgbà náà. Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ń bẹ láyé. Ṣàgàdí ni pírẹsidẹ́ǹtì Nàìjíríà. Bọlá Ige tó jẹ́ ọmọ Awólọ́wọ̀, ọmọ ẹgbẹ́ rẹ̀, ọmọ lẹ́yìn rẹ̀, ìní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Òṣù ní orílẹ̀ Ìjẹ̀ṣà tó ti bá ìpínlẹ̀ Ọ̀ṣun lọ lónìí ilé ti bí. Ọmọ aládé owó, ọmọ akábọ̀ owó lẹ́nu, lọ́mọ ìfẹ́ oyè lágbo. Ó lẹ̀sùn ní pé nígbà òṣèlú. Ṣé ẹ ti mọ̀ pé rìgísí àti rìgímọ̀ tá a ti jọ dì lọ́jọ́ sísìn bẹ́ẹ̀lẹ̀? Awólọ́wọ̀ ọ̀rọ̀ ṣe pé Bọlá Ige wọ́n pera wọn bí ẹ ṣe ń pera wọn. Ẹ̀mọ́ ìrẹsẹ̀ kankan sí Ọ̀tún kankan, ẹ má lọ sí Èkìtì kéde gẹ́gẹ́ bí gómìnà ẹgbẹ́ Ọ̀ní ti wàjà. Báyìí ni Bọlá Ige ṣe bọ́ sí orí tẹlifíṣàn àti rédíò tó kéde o, tí Bọlá Ige sọra rẹ̀ di Ọ̀tún Èkìtì tó kéde o, tó sì bà àṣà jẹ́. Bọlá Ige bà àṣà jẹ́, Awólọ́wọ̀ bà àṣà jẹ́, tẹ́ sì kéde wípé Ọ̀ní ti wàjà o, dípò kí wọ́n jẹ́ kí àwọn ẹmẹsẹ̀ àwọn ìwẹ̀fà lótùfẹ̀ kí wọ́n ìwà rẹ̀fà lótùfẹ̀ kí wọ́n ránṣẹ́ kí wọ́n ṣe bí wọ́n ṣe ń ṣe. Eléyìí ló jẹ́ pé ọdún 1980 ni àṣà yìí bàjẹ́. A ṣe fún Adémilúyì Àjàgún tó jẹ ṣáájú Sa Adésọjí Adérẹ̀mí, a ṣe fún wọn ránṣẹ́ lọ bá Ọ̀tún Èkìtì débi pé òun náà ó dé yọ wàá wò ó yóò ṣe tó yẹ kó ṣe. Wọn ò sì ránṣẹ́ lọ bá Aláàfin Ọ̀yọ́, wọn ò ránṣẹ́ lọ bọ́ bá Bìíní. Ẹja ṣe bí ẹ ṣe ń ṣe kó lè bá rí bí ẹ ṣe rí. Tí máa ń wọ̀ àwọn èèyàn nígbà táwọn bàbá wa Síjú Adé àti bàbá wa Aláàfin àná tí wọ́n wàjà tẹ́ bá jọ ju òkú ọ̀rọ̀ ṣá ìwà àfọwọ́lẹ́rù máa ń pè ilé iná mọ̀ pé irọ́ lòun pa, ilé iná sì mọ̀ pé àlọ́ lòun náà fi ń kú tóun. Ibi tó rẹ kọ́rọ̀ wà ẹ̀ sọ̀rọ̀ lọ. Ìní wípé kìí ṣe gbogbo tá a bá ń gbọ́ lẹ́nu àwọn ọba wa ti ń bẹ ti pé ká máa da ìtàn rú
ká máa bù mọ́tàn ká máa pa àlọ́ mọ́tàn ó ti ń bẹ tipẹ́. nígbà tí bàbá wa Olúbùṣe Síjú Adékejì táwọn náà wàjà ní ọdún 2015 ayé ti dayé Facebook, ayé ti dayé Instagram, ayé ti dayé Twitter, ayé ti dayé YouTube. gómìnà gan tí ìkéde Ajímọ̀bí gan tí ìkéde tá a ti ń rí lórí gbogbo kínní kéde Ajímọ̀bí ẹ má bínú dáadáa tí wọ́n ti pín ìpínlẹ̀ Ọ̀ṣun kúrò lára ìpínlẹ̀ Ọ̀yọ́. Ajímọ̀bí ò lè kéde mọ́. gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ò tí ì kéde. Arẹ́gbẹ́ṣọlá kéde nínú kíni tá a ti ń rí lórí agbágbé Ọ̀ọ̀ni ti wàjà o, bàbá wa Síjú Adé ti lọ o. torí pé àwa la bá àṣà jẹ́, àwa la bá àṣà jẹ́, àtòrí pé nú ń bí ni à ń fẹ̀yìn adìẹ sòkò. ẹni bá nírọ́ ni mo pa o, ẹni bá nírọ́ mo pa. Ilé-Ifẹ̀ ò jìnnà o, Ilé-Ifẹ̀ ò jìnnà o, ẹni bá nírọ́ ni mo pa o. Ọ̀tún Èkìtì ò jìnnà. kèé sọdún yìí mo ti ń sọ, kèé sọdún tó lọ mo ti ń sọ. nígbà tí wọ́n fẹ́ jọba Ọ̀tún Èkìtì mo tún sọ, mo tún ṣàlàyé pé ẹ dá ipò tó wà padà fún un. mo máa ń sọ pé tí àwọn bàbá wa bá wọlé, tí wọ́n bá wọ yẹ̀wù, tí wọ́n tilẹ̀kùn mọ́ rí, òǹkàlùkù mọ tí wọ́n ń ṣe. ọ̀rọ̀ tí mo sọ nìyí tẹ́ fẹ́ dọ́gbọ́n sí ìlọ́wọ́ ajé mo gbé fídíò tẹ́ wá bẹ̀rẹ̀ sí ní ìjú káàkiri. ẹ lè fi irọ́ kẹ́ ẹ fi borí òdodo. Ọ̀ọ̀ni kọ́ ló lórí gbogbo aládé o. ìsọ pé Ọ̀ọ̀ni ìsàládé ìṣẹ̀ǹbáyé o. òǹkàlùkù mọ orílẹ̀ rẹ̀. ẹ má dàpọ̀. ní Ilé-Ifẹ̀ àwọn ọba mẹ́ta ni wọ́n ní òòró tí wọ́n sì lóṣù lórí. ẹnìkejì sì fẹnìkejì yìí jẹ, òǹkàlùkù ló sì máa yé rẹ̀. ìkẹsẹ̀lẹ̀ ní Ilé-Ifẹ̀ ọ̀rọ̀ wáyé níbì kan ní bàbá wa Ọ̀ọ̀ni tòní sẹ̀mọ̀ pé bàbá wa àwọn pẹ́lẹ́yìn òdìdí ẹ̀ kí wọ́n tó lọlé lọ́jọba ní ẹ bá ní ẹgbàlẹ̀kẹ̀ lọ́rùn rẹ̀. wọ́n wá bí ṣáàjẹwọ́n a máa pẹ̀sọ̀ bẹ́ẹ̀ wá bẹ̀rẹ̀ pé bàbá fi jẹ ẹ̀yin kọ́ lẹ fi jẹ bẹ́ẹ̀ ilẹ̀ ti jókòó lórí ìtẹ́ bàbá yín ló lẹ̀ wà lórí ìtẹ́ bàbá rẹ̀ èèwọ̀ ẹ fẹ́ dafẹ̀ rúnú. wọ́n ẹsẹ̀ wá pè wọ́n sí ẹ̀wù bẹ́lẹ̀ ṣe rí bẹ́lẹ̀ mọ̀ ṣe ríre bẹ́lẹ̀ ṣe rí bẹ́lẹ̀ ṣe ríre nǹkan bẹ́lẹ̀ fẹ̀ ìlà ń pè lóhùn fẹ̀. orúkọ tèmi ò fìgbà kan yí padà o. Ààrẹ Laji Abbas lórúkọ mi. Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn àkọ́kọ́ orú ẹ̀ ní tìbútòrò ilẹ̀ Yorùbá tó fi dé Brazil àti Cuba. ọ̀tọ̀ ní ìtàn, ọ̀tọ̀ làálọ́. ìtàn lọ́lọ́run fi rán mi o, iṣẹ́ ìwádìí Ọlọ́run fi rán mi o. tí kì bá ṣẹni tọ́lọ́run fi rán ni erin tó dán wò èyí ẹ̀ lọ o, ẹ̀fọ̀n tó dán wò ìwé ẹ̀ lọ. àgùntàn tó dán wò kò lè gbó bí ajá. wọ́n gbé mi wò, wọ́n dì níbò, wọ́n tẹ̀ níbi Ifá, wọ́n ní ẹ fílẹ̀ o. ẹni tọ́lọ́run rán iṣẹ́ tọ́lọ́run wá rán wáyé wá jẹ́ ní jẹ́ o. wọ́n ní má ṣàṣì má lù torí pé kí ni o, ẹnìkan kì í gbórí ọlọ kó pètè ọlọ. ẹnìkan kì í gbórí odó kó pètè odó. a kì í gbórí ìkòkò ká pètè ìkòkò. ọmọ aládé owó nífẹ̀ẹ́ ọmọ ọmọ ọba ìṣòkè ní méjì. bàbá wa láàmú ni o, ọ̀la là ń mú o. àìbẹ̀rẹ̀ kó bá nífẹ̀ẹ́ òòlù. ẹnu báyìí lẹsẹ̀ fi ń pa èkùrọ́ ojú ọ̀nà. ẹni tó bẹ̀rẹ̀ kó bá nífẹ̀ẹ́ òòlù. ọ̀dà láhàólà wàlá kùwọ́tà ìlà bìlà. àwa fẹ́ràn ọ̀lẹ́. ṣé bí wọ́n gbọ́dọ̀ àgbàdo èdè ń bẹ lápá ọ̀tún? ṣé bí wọ́n gbọ́dọ̀ àgbàdo èdè ń bẹ. èyí tí mo tún wí lónìí kò tún gbọdọ̀ run mí o. nígbà olùfẹ́ ìgbìmọ̀. torí pé ìbọn Ọlọ́run ọba mi ni mo ṣe, ọba tó mọ àti yọ ọjọ́, tó mọ àti wọ oòrùn. ọmọ alábàjá owó rẹ̀ kọ̀ àti owó kò ló pọ̀. ọ̀gbàgbà tí ń gbani mú tẹ̀mítẹ̀mí, alágbára lórí ohun gbogbo. ọmọ bá tó nílẹ̀ lẹ́sẹ̀ omi ọmọ aládé tó ní.
Ààrẹ òpìtẹ́lẹ̀ Ìbàdàn ní pẹ̀lú tẹ̀pẹ̀lá Àlàyé èyí tí mo palẹ̀ mọ́ wá lónìí nǹkan mélòó mẹ́ni méjì mẹ́ta mẹ́rin nǹkan mẹ́rin ni mo palẹ̀ mọ́ àmọ́ ẹyọ kan péré ìlànà sọ láàrin wákàtí kan. tó ìmọ̀ fèyí sì lọ a tún pàdé lọ́la pẹ̀lú ògo Ọlọ́run orúkọ mi ò fìgbà kan yí padà o mo sì ń dúpẹ́ lọ́wọ́ ọgbẹ̀yìn tẹ̀ ń bá wa dá sí stúdíò di stúdíò Ìtàn Yorùbá àti rí àwọn ọba wa kankan kí wọ́n dá sí kò ní dá o káwa mọ̀ ń gbọ́ ká mọ̀ tí mọ̀ dárúkọ ọba kankan bàbá mi Ọ̀nìrìṣà àti ìdákọ yín bàbá mi Ọ̀ràngún Léèlá bá wa dá sí stúdíò Ìtàn Yorùbá tó jogún gbogbo Yorùbá bàbá mi Aláké tí ì bá wa dá sí o bàbá mi Àwùjalẹ̀ Ìjẹ̀bú bá wa dá sí o bàbá mi Àkárìgbò Rẹ́mọ bá wa dá sí o bàbá mi Olúbàdàn tilẹ̀ Ìbàdàn bá wa dá sí o bàbá mi Olúwo bàbá ti Laji Abbas tí ì bá wa dá sí o bàbá mi ọba Olówu Kúta bàbá mi ti ṣàdéhùn tiwọn bàbá mi ti ṣàdéhùn bàbá mi ó bá wa dá sí lágbára Ọlọ́run bàbá mi ọwọ́ òbòkun àdìmúlà ilẹ̀ Ìjẹ̀ṣà gbogbo ọba ládéládé nílẹ̀ Èkìtì gbogbo bàbá mi Déjì Àkúrẹ́ Ọlọ́wọ̀ bàbá mi o bàbá mi ọba Òsìmọ̀wé Oǹdó gbogbo lọ́balọ́ba pátápátá nílẹ̀ Yorùbá bàbá mi Olúgbọ́n bá wa dá sí Ọ̀kẹ́rẹ́ ti Ṣakí bá wa dá sí bàbá mi Ọlọ́fà bàbá mi Ọlọ́fà èmi ò mẹ́tẹ̀ẹ̀ tí ì dá sí stúdíò tí mọ́tò ni mo fẹ́ lọ́dọ̀ yín torí pé gbogbo àwọn mọ́tò tá à ń lò kò lè máa wọnú ẹrẹ̀ kí ni bàbá mi kílẹ̀ fi mọ́tò ṣe yín ẹ̀tọ́ ìpín ẹ̀kàn ní wọlé ni ọ̀yá gbé jíìpù lákan ẹ̀sà àti fi ti yín hàn mí kí n má lọ gbé jíìpù ti tí bàbá mi ń gbé lòdì o ọjọ́ bí eré ni kì í ṣeré o ọkàn gbogbo àwa lọ́balọ́ba nílẹ̀ Yorùbá ẹ bá wa dá sí stúdíò Ìtàn Yorùbá ẹ jẹ́ ká kópa níbẹ̀ à ń kẹ́kọ̀ọ́ ń bẹ̀ mo mọ àwọn ọba tí wọ́n ń pè mí mo mọ àwọn ààfin tí wọ́n ti ń pè mí tí wọ́n jó ń yé wáyé pé nínú Ìtàn Yorùbá nínú tí Ààrẹ òpìtàn Laji Abbas gbé kalẹ̀ àwọn ń rí ọgbọ́n àwọn ń rí òye àwọn sì ń rí ẹ̀kọ́ lọ́pọ̀lọpọ̀ ń bẹ̀ ìdí nìyí tá a fi ń pe gbogbo wa pé ojúṣe gbogbo wa ni láti dá sí stúdíò Ìtàn Yorùbá tẹ́ bá fẹ́ pè mí yálà lórí local call àbí WhatsApp àbí international call orúkọ ẹ̀rọ mi ní +234 8023687432 lẹ́ẹ̀kan sí +2348023687432 orúkọ mi ò yí padà o Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas lórúkọ bàbá mi Olówu Kúta ọba Màkàmà Adékúnlé ni mo fi sọ pé títí ìgbà tá a tún pàdé èmi àmọ́ wípé ejò kan ò ní rọ́ọ̀lù rè pé láyè kó dúró ire o. Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas Ọlọ́run ló rán ẹ asọ̀tàn gbáyé asọ̀tàn lóye o iṣẹ́ tó ṣe títí tó fi dolóyè nílẹ̀ Yorùbá ọba Olúbàdàn ló fún ẹ lóyè èyí tó tọ́ sí ẹ Ààrẹ òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá Ọlọ́run ọba ló rán ẹ Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Laji Abbas ìwọ pátá ìwọ nìkan asọ̀tàn lóye ìwọ lọ́lọ́run fún. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀kọ́ ògùn wẹ̀ o Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Laji Abbas àpàtẹ ìtàn mọ́kúta o. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò ògùn ẹ̀kọ́ ògùn wẹ̀ o Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà